onígbàgbọ́, ilé onígbàgbọ́ ṣe wá di ilé ogun. Ilé onígbàgbọ́, ilé onígbàgbọ́ ṣe wá di ilé ìjà. Tọkọtaya ẹ fura o, ẹ fura. Nítorí Sátánì ọ̀tá olódodo, nítorí Sátánì ọ̀tá onígbàgbọ́. Ẹ fura o, ẹ fura. Ilé onígbàgbọ́, ilé onígbàgbọ́ ṣe wá di ilé ogun. Ilé onígbàgbọ́, ilé onígbàgbọ́ ṣe wá di ilé ìjà. Tọkọtaya ẹ fura o, ẹ fura. Nítorí Sátánì ọ̀tá olódodo, nítorí Sátánì ọ̀tá onígbàgbọ́. Ẹ fura o, ẹ fura. Ọba mímọ́ ẹ ṣé tẹ́ ẹ ṣí mi lẹ́nu nílé orin, tẹ́ ẹ fọ̀rọ̀ sí mi lódò ìkùn, tẹ́ ẹ fi iṣẹ́ rán mi sílé tọkọtaya onígbàgbọ́ òdodo tí ń pe Jésù lólùgbàlà. Ẹni à ń wò kì í wòran o, mo gbóòrùn ọgbọ́n dé onígbàgbọ́ òdodo tí ń solúwa. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ ẹnu mi tọkọtaya Kristẹni. Aya onígbàgbọ́, Olúwa ló rán mi sí yín, ẹ wá gbọ́rọ̀ ẹnu mi. Ọkọ nínú ilé ó yá, ẹ máa bá mi ká lọ, ọ̀rọ̀ ń bá mo kó mo rò bọ̀. Ẹ dákun ẹ jọ̀wọ́, ẹ má ṣe ṣí ọ̀sọ́rọ̀ mi. Ọba Olúwa ló fi ṣẹ́ rán mi, kílé wa ó lè rójú, kílé wa ó lè túbọ̀ tún tòrò. Gbogbo ọlọ́gbọ́n inú ẹ máa bá mi ká lọ o. Gbogbo onílàákàyè ẹ máa fiyè sọ́rọ̀ mi, òpò ènìyàn ló ní takéwì pọ̀jù. Dádì and mọ́mì, ẹ ti donígbàgbé pátápátá, kí ló dé onígbàgbọ́ òdodo? Tẹ́ ẹ donígbàgbé òdodo, ẹ ti gbàgbé májẹ̀mú àkọ́kọ́, ó ṣe ẹ ti gbàgbé májẹ̀mú ìbẹ̀rẹ̀. Ìṣesí yín, ìwà yín gbogbo kò wá jọ tọmọ ẹ̀yìn Jésù rárá. Ẹ ti kọtí ikú sọ̀rọ̀ Olúwa, ẹ ti fàyè gbà Sátánì. Ìwà ìkíyèsára ti wá kó yín sínú ewu, ẹ fàyè gbèsù tán, ó wá kó yín sínú wàhálà. Abálájọ tó ń gbogbo fi rújú pọ̀ bí èpo ẹ̀pà nínú ilé tẹ́ ń gbé, ní àdúgbò tẹ́ wà. Ìṣesí yín, ìwà yín gbogbo kò jẹ́ kó lè pè yín lọ́mọ ẹ̀yìn Jésù olùgbàlà rárá. Èní ogun ọ̀la ìjà, ariwo gèè ní gbogbo àdúgbò, bí ẹkún apọkọjẹ nílé ọmọ Jésù Kristi. Ẹ ti fàyè gbà Sátánì, ó ti kó yín sínú ewu. Ẹ fàyè gbèsù tán, ó wá kó yín sínú wàhálà. Ohun gbogbo ti wá rújú pọ̀ kò yé yín mọ́, kí ló dé onígbàgbọ́ òdodo? Sọ́rí o, èṣù kì í wọlé onígbàgbọ́, ohun gbogbo tún gún régé mọ́. Bó bá wọlé onígbàgbọ́ òdodo, níṣe ló mú wọn hùwà bí òpè. Ṣẹ́gẹ́ kò mẹ́ni ọba, òjò kò mẹ́ni ọ̀wọ̀. Òjò kìí sì ń bá ní ṣọ̀tá, ẹni ejírí lè jí ń pa. Èṣù bàbá ìkà, tẹni tí ó bàjẹ́ ní báká, onígbàgbọ́ òdodo gan ní kúkú ń dọdẹ. Ó wọlé Ádámù àtaya rẹ̀ lọ́jọ́sí, wọ́n sì dẹni Olúwa ń bínú sí gidi. Ohun ọba mímọ́ kọ̀ làwọn náà ní ni wọ́n bá dẹni Èdùmàrè kọ̀. Ó wọlé Jóòbù ń jọ́sí, ilé ọlọ́lá sì di ilé ahoro. Aya Jóòbù òbèṣùbẹ̀gbà, ó ní kọ́kọ́ òun bólúwa, ó sì dẹni ikú mú lọ bí ẹran. Jóòbù wò títí, ó ní ó ṣe ẹni agbójú okùn lóòjọ́ ẹni agbájá, ṣáya ni ọ́ ní àbọ̀dàlẹ̀. Èṣù wọlé Anáníyà àtaya rẹ̀ ń jọ́sí, wọ́n fi rán dólúwa o, wọ́n sì dẹni ayé ń gbé sin. Onígbàgbọ́ ò bá ṣọ́ra, bí tọkọtaya tí ń pe Jésù ò bá fura, èṣù lè dárúgùdù lẹ̀. Ó lè dárúgùdù lẹ̀ nílé onígbàgbọ́ òdodo tí forúkọ Olúwa jagun. Kí ló dé tọkọtaya lọ́ọ̀dẹ̀ yìí tẹ́ ẹ fi sọ̀fẹ́ Ọlọ́run nù bí òkò? Ẹ kọ̀, ẹ ò ṣe fẹ́ Kristi Olúwa. Kí ló dé tẹ́ ẹ sílẹ̀kùn féṣù? Ìrẹ́pọ̀ kọ̀ọ̀kan ò sí nínú ilé mọ́, ìfẹ́ àkọ́kọ́ ti wá dohun àmúpìtàn. Tọkọtaya lọ́ọ̀dẹ̀ yìí kí ló dé? Ẹ ti kọ̀yìn síra yín, ẹ ò tún jọ gbàdúrà mọ́. Ilé Ọlọ́run ẹ ò lọ, inú kan àyàfo làwọn ọmọ wà lọ́ọ̀dẹ̀. Àgùntàn yín ń jẹ mí, ẹni ó ń kọ́ṣẹ́ ajá ni. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ó ń pọ́n. Tọkọtaya yín rìn ní bèbè ìparun, ẹ lóhun tó dáa ni. Èlùbọ́ yín ò tí màrà táfẹ́fẹ́ ń dá, bó bá tún rí jà èjì á jẹ́ pé ó ṣe tán tí ó domi. Ọ̀rọ̀ ìkìlọ̀ rèé tọkọtaya bá mi gbàrò. Aya wa, ó ti gbàgbé ìfẹ́ àkọ́kọ́, ó ṣe ó ti gbàgbé ìfẹ́ ìbẹ̀rẹ̀, ó ti gbàgbé ọ̀rọ̀ ìlérí ọjọ́ sí. Níjọ́ tẹ́ ẹ gbéra yín gẹ́gẹ́ bí tọkọtaya, níjọ́ náà rèé bí àná tẹ́ ẹ sọ̀rọ̀ ìfẹ́ pọ̀. Ẹ ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ẹ di tọkọtaya. Kí ló dé ìyàwó tó ń bínú àbísódì tó ń bínú forí sọgi? Gbogbo dúkìá ọkọ ló ti fìbínú bàjẹ́. O ò gbọ́ tọkọ, o ò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Agídí inú, ìwà ipá ló fi ń bọ́kọ lò lọ́ọ̀dẹ̀.
gbogbo ẹbí ọkọ pátápátá ló ti sá fún ọ nítorí o ò fẹ́ rí wọn o ò sì fẹ́ ràn wọn níbi kó rí wọn kó wọ́n ti kàtẹ́gbin ni wọ́n fi yẹra fún ọ. ìyàwó òun lérí sọ́kọ baálé ilé ọkọ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wàá ti wúkọ́ gbinrin bí erin fọn nígbó baálé ilé rẹ̀ ò gbọ́dọ̀ bọ́ wí wàá ti fò gàjà bí ẹ̀fọn fò lọ́dàn. òun paná ìfẹ́ díẹ̀díẹ̀ o mọ̀ òun paná ìfẹ́ díẹ̀díẹ̀ o fura. bọ́kọ ní ogun yan wà ní irọ́ iṣu ni kó jẹ bọ́kọ ní oroka wà ní dandan ni kó mu gààrí. wọ́n ti bẹ́ ọ sọ títí olóògbọ́ wọ́n ti bọ́ ọ sọ títí olóògbà ó gbé ìwà ìbàjẹ́ wọ̀ bí ẹ̀kú ó wá dé eégún aláré nílé ọkọ ṣódà. awítà ìwí olọ́kọ ò fẹ́ràn rẹ ìwà wọ̀nyí lè lọ́kọ kúrò lọ́ọ̀dẹ̀. bọ́kọ fìfẹ́ hàn tó lérè ìfẹ́ yá wà nírọ́ wà kárí wọnú bí ahun wà ní kọ́kọ́ ó lọ ṣọ́ra wá wọ́ ṣòkòtò wá wọ́ yẹ̀rì wá tún gbàjá mọ́nú nítorí ọkọ. òun fèrè ìfẹ́ dọ́kọ olólùfẹ́ ìyàwó ìwọ lèmi ń bá wí aya wa ó ti ń fèsù lẹ́sẹ̀. ó ti gbàgbé májẹ̀mú àkọ́kọ́ ó ti sọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ nù. òun bọ́kọ jà òun bọ́kọ bínú òun pọkọ lólórí burúkú olòṣì nítorí owó ò tí ì sí lọ́wọ́ ọkọ. oníbàálé ilé rẹ̀ ò dáa kò wà responsible lójú gbogbo ará àdúgbò. bọ́nà ìyàwó ẹni tara ilé rẹ̀ lọ́pọ̀ oníra ní ọ̀wọ́n gógó ọ̀rọ̀ àgbà ni mo fẹ́ kó o lọ gbà bẹ́ẹ̀. ọkọ wíwíwí olóògbọ́ ọkọ fọ̀fọ̀fọ̀ olóògbà òògbọ́ tọkọ òògbọ́ ti bàbá ọkọ ọkọ ràrùkàn títí bíi kó sá kúrò lọ́ọ̀dẹ̀. bọ́nà ìyàwó mọ́dàláṣejù aya ẹgbẹ́ búburú ń bà wá rere jẹ́ ni mo fẹ́ kó o lọ ṣọ́ra. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò fi ń gungi àgbọn ìwà pẹ̀lẹ́ ló yọ ọmọ ẹ̀dá ènìyàn. aya wa ìyàwó wa má gbàgbé àdéhùn ìfẹ́ má gbàgbé ọjọ́ tó buwọ́lùwé àdéhùn ìfẹ́ níwájú àwọn ènìyàn mímọ́ ṣó rántí abó rántí ohun tó sọ níwájú gbogbo ayé àwọn ohun tó sọ fún gbogbo ènìyàn níjọ́ tá a gbé ọ gẹ́gẹ́ bí aya níjọ́ tá a gbé ọ gẹ́gẹ́ bí ìyàwó níjọ́ tí gbogbo ẹbí péjọ tí wọ́n ń kí ọ kú oríire níjọ́ tí gbogbo ará gbogbo ọ̀rẹ́ ń bọ̀ ṣọpẹ́ sélédùwà gbóǹre lé ọkọ pé o ti rẹ́ni bíi bàbá o ti rẹ́ni bíi ìyá tó lè kẹ́ ọ bí ọmọ bó bá sì lóhun tó gbàgbé bákéwìn bá rán ọ létí kò léèwọ̀. má gbàgbé o aya wa ìyàwó wa ìwọ náà ló ṣèlérí ń jọ́sí pé wà á gbọ́ tọkọ olólùfẹ́ ìwọ yóò máa sìn ín ìwọ yóò máa fẹ́ ẹ ìwọ yóò máa bọlá fún ìwọ yóò máa tọ́jú ọkọ nígbà gbogbo ó sọ gbàgbàgbàǹgbà pé ìwọ ó kọ gbogbo àwọn ẹlòmíràn sílẹ̀ wàá sì fara mọ́ òun nìkan. ó ṣe aya wa ó ti wá gbàgbé pátápátá ó délé tán ó wá data wẹ́wẹ́ tí ń takọ lójú tọkọ lẹ́nu. kí ló dé aya wa tó fẹ́ kó jáde nílé ọkọ kò dáa kó dilé mọ́ṣú sílé bàbá tó bí ọlọ́mọ. ilé ọkọ ní ilé ìyàwó ilé ọkọ ilé ẹ̀kọ́ ló jẹ́ ilé ìyá òjọ́ ilé ọkọ. aya wa ò bá lọ ní sùúrù aya olólùfẹ́ fìwà rẹ̀lẹ̀ bọ́kọ gbé pọ̀ tẹríba fọ́kọ ọkọ lólórí aya ṣojú ṣe rẹ gẹ́gẹ́ bí aya o obìnrin rere níwà rere fìwà rere tọkọ lọ́rùn lọ́ọ̀dẹ̀ obìnrin oníwà rere iye rẹ̀ kọjá iyùn ojúlówó ni ó ṣe iyebíye ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láì bẹ̀rù nítorí tó bẹ̀rù olúwa ìwé mímọ́ ló jẹ́ mọ̀ bẹ́ẹ̀. ìwé mímọ́ sọ fún wa o bẹ́ẹ̀ mo sì gbà á gbọ́ ojú ìṣe aya rere sọ́kọ inú ìwé Éfésù ló wà orí 5 ẹsẹ̀ 22 títí dé 24 gbogbo ọlọ́gbọ́n aya ẹja gbóhun tó wà níbẹ̀. ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún olúwa nítorí pé ọkọ ní í ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀ òun sì ni olùgbàlà ara. nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti ń tẹríba fún Kristi bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. ẹgbẹ́ ọ̀bẹ ẹ̀gbọ́ káya kó tẹríba fọ́kọ kọ́kọ́ kó sì fẹ́ràn aya nílé ọkọ ọ̀rọ̀ rèé ìwà ìrẹ̀lẹ̀ àti tẹríba bọ́kọ gbé pọ̀ lọ́ọ̀dẹ̀. aya wa má jẹ́ ń tàn ohun abáfisílẹ̀ léwúrẹ́ ń gbé dáná fọ́kọ sebẹ̀ fọ́kọ lásìkò fèrè ìfẹ́ tọkọ lọ́rùn kó má bàa dọkọ ọlọ́kọ. àwọn ọmọ oníṣòkòtò péńpé ẹ̀wù péńpé bẹ lóde àwọn bọ̀dáṣẹ́ ẹ̀fẹ́ ń bẹ ní gbogbo àdúgbò. aya wa má ṣe finá sórí òrùlé sùn dákun fojú ọkọ mọ́ra o kó má bàa sùn sáyà àjèjì obìnrin ṣó gbọ́ aya wa nítorí ó léwu púpọ̀ púpọ̀. má dalẹ̀ ọkọ ìyàwó ẹni tó bá ti ń yọ̀lẹ̀ dà ohun burúkú a máa yọrù wọn ṣe ni.
aya wa lọ ṣọ́ra má ṣe dágbére Kánò lọ Kàdúná má gbàlú Ọ̀yọ́ rèlú Ọ̀ṣun mo fẹ́ kó o lọ ṣọ́ra fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ ìyàwó kẹ́ẹ̀jọ lè gúnlẹ̀ lébùté ògo kọ́kọ́ dámọ̀ràn bí ó ti gòkè fojoojúmọ́ bolúwa lórí ọkọ gbárùkù tì í kẹ́ ẹ lè jọ gúnlẹ̀ ayọ̀ nítorí ìrọ̀rùn igi ìrọ̀rùn ẹyẹ mo fẹ́ kó o lọ gbà bẹ́ẹ̀. ilé onígbàgbọ́ ṣèwádìí ilé o.